Ẹ jẹ́ ká mọ̀ yín. Orúkọ mi ni Karen Baba, ṣùgbọ́n orúkọ mi Yorùbá tí mo ti jẹ́ tipẹ́tipẹ́ ni Àjíkẹ́ Ọ̀kín. Mo sì tún ní oríkì, ọ̀pọ̀lọpọ̀ oríkì tí wọ́n fún mi nígbà tí mo fi wà ní Nàìjíríà níjọ́ ọ̀hún. Ẹ sọ fún mi nípa ìgbà tí wà ní Nàìjíríà tẹ́ fi ń ṣe olùkọ́. Mo kọ́kọ́ lọ sí Nàìjíríà láti ṣe akẹ́kọ̀ọ́. Lẹ́yìn ìgbà tí mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí fún oyè kẹta tàbí ní PhD, nígbà tí mo ti ṣe yẹn ni mo di olùkọ́ ní fásitì Ilé-Ifẹ̀. Fásitì ní ilé-ìwé gíga jùlọ, university. So mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ ńbẹ̀ fún bí ọdún 7 sí 8. Ẹ̀ka ẹ̀kọ́ tí mo wà nígbà yẹn ni literature àti èdè Yorùbá. A sì ṣe gbogbo ìdánilẹ́kọ̀ọ́ wa lédè Yorùbá. Gbogbo ìwé àròkọ tí àwọn akẹ́kọ̀ọ́ kọ èdè Yorùbá ni wọ́n lò. Gbogbo ìpàdé tí a ṣe bí staff meeting Yorùbá la lò. So ó jẹ́ àǹfààní pàtàkì fẹ́mi láti máa kọ́ Yorùbá sí i. Kí ni ìmọ̀ràn tẹ́ máa fún àwọn ọmọ Yorùbá ní gbogbo àgbáyé nípa ká máa kọ́ Yorùbá, ká máa sọ Yorùbá, ká máa kọ́ Yorùbá? Nǹkan àkọ́kọ́ tí n bá wí ni pé kí ẹ má jẹ́ kí èdè yín parun, ẹ má jẹ́ kó lọlẹ̀. Ẹ gbìyànjú àti máa sọ Yorùbá káàkiri, àti máa gbọ́ Yorùbá káàkiri. Ẹ bá lè rí ìwé kà tó jẹ́ pé ìwé Yorùbá ni, àǹfààní ńlá ló wà ńbẹ̀. Àti pé ẹ bá lè wo fídíò, fún àpẹẹrẹ eré orí ìtàgé, fídíò drama lédè Yorùbá, àǹfààní pàtàkì nìyẹn láti túbọ̀ máa jẹ́ kí èdè yín pọ̀ sí i. Ẹ ṣeun gan ni.